Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ tí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́. Gbogbo àwọn àfáà àti ìmáàmù ilẹ̀ Yorùbá ti bínú tán o, wọ́n ti fárígá. Now, ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ti declare ìgbà tí Ramadana yóò wọlé? Ojú ti bó lọ́tẹ̀ yìí, gbogbo ọmọ àfà ẹ ti mẹ́nu ẹ ti já sí. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yorùbá Leagues of Imam, ìyẹn gbogbo àwọn ìmáàmù àti àwọn àfà wọ́n ti declare déètì tí Ramadan 2025 tó máa wọlé, ìyẹn ní March 1st. Bẹ́ẹ̀ ni àwọn ìmáàmù àti àfà ilẹ̀ Yorùbá wọ́n ti pa ohùn pọ̀ o, wọ́n ti ṣe ìpàdé ní ìlú Ìbàdàn, ìyẹn pàápàá ní Ọ̀yọ́ stéètì nílùú Ìbàdàn. Wọ́n ti ṣe ìpàdé o wípé àwọn kò ní gba àṣẹ lẹ́nu Sultan Sokoto tàbí látọwọ́ anybody mọ́ o, káwọn tó lè gba ààwẹ̀ Ramadana tóṣù tó ọdún yìí. Fún ìdí èyí wọ́n ti fi ọjọ́ náà sílẹ̀, wọ́n lọ ṣe pàdé pẹ̀lú olórí gbogbo àwọn mùsùlùmí, ìyẹn Grand Mufti, kò ṣe Mufti ti wo, bẹ́ẹ̀ ni ìyẹn Sheikh Abdulrasheed Ishola, bẹ́ẹ̀ ni olórí gbogbo àwọn mùsùlùmí. Wọ́n ti lọ ṣe ìpàdé pẹ̀lú ẹ̀ ní headquarter Rabitatu Àìná, níbi tí wọ́n ti sọ wípé oṣù Ramadana eléyìí ó di on the 1 oṣù kẹta làwọn máa bẹ̀rẹ̀ Ramadana títí wọn, tó túmọ̀ sí pé kò kàn wọ́n wípé bóyá Sultan gbà sí o àbí kò gbà sí o, wàhálà yìí Sultan nìyẹn. Ṣùgbọ́n 98% of Muslims across the world ló ti gbà pé oṣù kẹta, ọjọ́ kìíní oṣù kẹta ni Ramadana máa dé. Bá a ṣe fẹ́ kẹ́ máa ṣe nìyẹn, bá a ṣe fẹ́ kẹ́ máa ṣe òun nìyẹn, nítorí pé àti ìgbà tó ti di pé ẹ̀ ń gba àṣẹ lẹ́nu ará ìta, àtìgbà yẹn ni àṣẹ àtagbára yín ti wọlẹ̀. Ṣùgbọ́n inú wa dùn o wípé a ti ṣe kíni, ẹ ti jáde síta, ẹ ti sọ̀rọ̀ wípé ẹ ò lè gbà kí Sultan kó darí yín. Ẹ já ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation ló lè ṣe, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ibẹ̀ nìkan ti jẹ́ kó yé wa o, ó ní ó ṣe wá jẹ́ pé àwọn ọmọ àfáà ìmáàmù ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń declare pé oṣù báyìí ọjọ́ báyìí ni Ramadana máa bẹ̀rẹ̀. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwọn ẹ̀sìn tí ò bá ti dilẹ̀ múlẹ̀ Yorùbá, ẹ jẹ́ á gbá wọn kúrò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ nìkan ni kò ṣe tó lè máa predict o, ó ní ṣèbí òṣùpá ni wọ́n fi ń ka lọ́ fi mọ̀ gbàtàwẹ̀ bá máa dé. Ṣùgbọ́n náà ìlú ti change o, gbogbo nǹkan ti yí padà. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ó ti dìjà, ó ti dógun láàrin wọn báyìí o. Ẹ gbọ́, ṣé ìjọba àwọn mùsùlùmí ló máa mú déètì fúnra wọn ni? Ṣèbí Sultan lè jáde kó wá declare. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ á ronú, ẹ má jẹ́ kí àwọn atọ̀húnrìnwọ̀ òṣì kan kí wọ́n darí wa. Tó gbogbo ọmọ Yorùbá, ìyẹn nìkan kọ́ la mú wá fún yín o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Ọmọyẹlé Sowore wọ́n ti àtáàkì bàbá o? Bẹ́ẹ̀ ni wọ́n ti àtáàkì bàbá, ìyẹn Ọmọyẹlé Sowore ní ìpínlẹ̀ Èkó was reportedly attacked. Wọ́n ti àtáàkì ní Lagos City Marathon, ìyẹn Ọmọyẹlé Sowore tó jẹ́ pé
àwọn jàǹdùkú pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà wọn ni wọ́n jáde bíi pé àwọn fẹ́ wá ṣe marathon, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ìjàmbá Sowore ni wọ́n bá wá. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn léṣe, wọ́n dẹ̀ bà gbogbo àwọn kámẹ́rà ọ̀pọ̀lọpọ̀ jẹ́, ṣùgbọ́n orí ló bá Ọmọyẹlé ṣe o, orí ló bá Ọmọyẹlé ṣe. Kódà gbogbo àwọn journalist tó wà ń bẹ̀ wọ́n bù sọ ni. Ó ṣe jẹ́ pé gbogbo ọmọ Yorùbá tó bá ti dìde báyìí, tó bá ti kojú àwọn ìjọba wa báyìí, bíi kí wọ́n mú wọn, bíi kí wọ́n pa wọn ló máa ń ṣe wọ́n. Ẹ má gbàgbé pé aláìpẹ́ ní Sowore tó dìde tó mú fún bàbá back to back, tó mú fún ìjọba Nàìjíríà. Ẹ wá wo àtúbọ̀tán ẹ̀, ẹ wo nǹkan tó padà tẹ̀yìn ẹ̀ jáde, bíi kí wọ́n tó wá máa fi kú lé ní àbá. Kí ló dé? Ọjọ́ wo? Ṣé nǹkan tá ẹdú ṣé ń tà fẹ́ tẹ̀síwájú náà rèé? Níbi tó jẹ́ pé a ò lè sọ̀rọ̀ fúnra wa, níbi tó jẹ́ pé a ò lè sọ̀rọ̀ fúnra wa, àbí ó ti wá di wípé wọ́n tún ti ń àtáàkì ẹ̀ báyìí. Wọ́n ti ń àtáàkì ẹ̀ báyìí. Gbogbo ọmọ Yorùbá àfikọ́ lọ́hùn kó máa ṣọ́ wa o. Pẹ̀lú ogun suffering and smiling, pẹ̀lú ogun suffering and smiling, kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé ọ̀nà mìíràn lẹ tún gbà yọ sí Sowore? Ẹ wo, ẹ jẹ́ ká kàtẹ́níṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni o, ọ̀kan ló ní useless element and wasted product ní àwọn jàǹdùkú tó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nàìjíríà yìí ti tán ẹ̀pin. Bẹ́ẹ̀ ni o, ẹ̀pin orílẹ̀‐èdè Nàìjíríà. Ìkànnì àṣẹrí APC ara àwọn ọmọ ọ̀tá wọn ni wọ́n máa ṣerú iṣẹ́ báyìí. Ẹ wo, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ó máa ṣe o, ó máa ṣe o. Ṣètì ìlú tí ò létò ààbò nìyẹn o. Ṣé ká sọ wípé torí pé ó sọ òótọ́? Ọ̀kan ló ní why attacking because he's saying the truth about IGP Tenno, àbí kí ló dé tó fi jẹ́ pé ẹ̀pa ẹ̀mí ẹ̀ lẹ̀ lé? Ṣé torí pé ó sọ òótọ́? Yorùbá a ní láti pín, a ní láti lọ, nítorí eléyìí ti kúrò lójú lásán, níbi tá ò ti lè sọ ẹ̀dùn ọkàn wa. Ẹ wo ẹ̀yàn mi, bàbá mi, ẹ bá wa ẹ share kó lọ fà. Ẹ wo, ẹ bá wa subscribe. Ẹ gbé àwọn èèyàn débẹ̀, ẹ jẹ́ yí àwọn èèyàn pé wọ́n ti ń pa wá lẹ́nu mọ́, àwa náà ò sì ní gbà. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ o. Ẹ jẹ́ yí àwọn èèyàn pé Yorùbá nation nìkan lọ́nà àbáyọ. La fi sọ pé a máa bẹ̀ ọ́ bí ẹni bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá máa láò ní dé, ó máa láò ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.